Ẹ káàbọ̀ sáfì ìjìnlẹ̀ lórí ìkànnì ATM Media TV. Orúkọ tèmi ò yí padà, Abubakar Toyin Mohammed ni àlejò wa. Ní kété tẹ́ ẹ ti dé ààfin ìjìnlẹ̀, ẹ ti ní àǹfààní sí ẹgbẹ̀rún 10 ìyẹn tẹ́ ẹ bá gba gbogbo ìbéèrè wa ni o. Bákan náà, ilé-iṣẹ́ kan bẹ Kitan Fitness ni. Ibẹ̀ ni wọ́n ti ń ṣe ètò ìdárayá ìyẹn exercise tí àwọn kan máa ń pè ní gym. Àlejò wa, tẹ́ ẹ bá gba gbogbo ìbéèrè wa láìkùnà kankan bẹ́ẹ̀, ẹ láǹfààní láti ṣe ètò ìdárayá fún ọjọ́ kan níbẹ̀. Àlejò wa, ìjẹ́ ẹ ṣetán? Bẹ́ẹ̀ni, mo ṣetán. Ṣé láyà? Mo láyà. Sáyà? Ó gbé? Bẹ́ẹ̀ni. Ọgbà? Mo gbà. Ìdá, ẹ jẹ́ ká lọ. Kí ló kọ yín? Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Tóyìn Kazeem Abíọ́lá. Ọmọ bíbí ìlú wo ni? Ọmọ bíbí ìlú Ìwó ni. Ìlú wo? Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lọmọ olódò ọba. Ọmọ Atẹ́nigbọ́lá, ọmọ Atẹ́nigbọ́rẹ́. Iṣẹ́ wo lẹ yàn láàyò? Iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ olùkọ́ ni mo ń ṣe. Olùkọ́ ni. Olùkọ́. Ẹja ńlá, ó ti dá. Ìkòkò tí ń bẹ níwájú yín, ìbéèrè 5 ní bẹ́ńbẹ́. Ẹ sì láǹfààní láti mú ìbéèrè 5 náà. Àlejò wa, ẹ mú ìbéèrè. Kí ló ṣẹlẹ̀? Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹlò lẹ mú. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin. Ẹ mú wá. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin lọ báyìí wípé kí ni Yorùbá ń pè àwọn ọ̀rọ̀ yìí? Alákọ̀ọ́kọ́, gídígbò. Ẹlẹ́ẹ̀kejì, onígbàjámọ̀. Ẹlẹ́ẹ̀kẹta, àjànàkú. Alákọ̀ọ́kọ́ ẹni gídígbò. Bẹ́ẹ̀ni. Ní tí Yorùbá ń pè ní gídígbò ni pé bóyá kéèyàn wọ̀yá àjà, kéèyàn máa jà. Gídígbò, kéèyàn fẹ́ jà, tó ni wọ́n ń pè ní gídígbò ló túmọ̀ sí ní èdè Yorùbá. Só dá yín lójú? Bẹ́ẹ̀ni, ó dá mi lójú. Ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kejì onígbàjámọ̀. 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 Ẹni tí wọ́n Yorùbá ń pè ní onígbàjámọ̀ ni ẹni tí ó máa ń bá yàn fa orí. Ó máa ń fa orí fún yàn ní àwọn Yorùbá ń pè ní onígbàjámọ̀. Só dá yín lójú? Bẹ́ẹ̀ni, ó dá mi lójú. Ẹlẹ́ẹ̀kẹta. Ẹlẹ́ẹ̀kẹta yẹn òun ni kí lẹ pè ẹlẹ́ẹ̀kẹta? Àjànàkú. Àjànàkú. Ẹni tí mo mọ̀ pé Yorùbá ń pè ní àjànàkú, gẹ́gẹ́ bó ṣe yé mi, ó ní ẹranko kan tí wọ́n ń pè ní erin. Òun ni wọ́n máa ń kì pé àjànàkú. Wọ́n máa ń kì ló kì pé àbí? Bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ tún máa ń pè ní àjànàkú. Kí ni wọ́n ń pè lábẹ́rẹ́? Tí wọ́n ń pè ní àjànàkú. Bẹ́ẹ̀ ni. Àjànàkú. Nǹkan tí mo mọ̀ pé wọ́n ń pè lájànàkú náà, erin náà mo mọ̀ pé wọ́n máa ń sábà pè bẹ́ẹ̀, wọ́n máa ń pè ní àjànàkú. Só dá yín lójú? Ẹ rò dáadáa o. Ó dá mi lójú díẹ̀. Díẹ̀? Kò já yín lójú tán pátá? Ó dá mi lójú tán dáadáa. Àlejò wa, bẹ́ẹ̀ ṣe wọ́n ń gbìyànjú bọ́ látàtàárọ̀ ẹ ti gbà. Ṣé eléyìí wà bí orí sọpọ́n? Mi ò fi orí sọpọ́n nínú ìbéèrè 3 tí mo bá gba 2 bẹ́ẹ̀ náà mo gbìyànjú. Rárá o. Kí ni ṣé ìtẹ́ wí òun náà ni àbóǹkọ́? Ẹ fọwọ́ mú kan nínú méjèèjì. Àjànàkú. Òun náà ni. Ó ní ẹgbà. Ẹ mú ìbéèrè mi. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹlò lẹ mú. Ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún. Ẹlẹ́ẹ̀karùn-ún. Ó lọ báyìí wípé àlejò wa, ẹ bá wa pa òwe méjì tí ó ní àjànàkú nínú. Àjànàkú. Tó ní àjànàkú nínú. Bẹ́ẹ̀ni. Wọ́n ní ọmọ tí ẹyá bá bí, ẹyá náà ní í jọ. Ọmọ tí àjànàkú náà bá bí, àjànàkú náà ní í jọ. Ọmọ tí ẹyá bá bí, ẹyá ní í jọ. Bẹ́ẹ̀ni. Ọmọ tí àjànàkú náà bá wí. Bẹ́ẹ̀ni. Kí ló wá túmọ̀ sí? Pé a kì í bí ọmọ nísọ ewúrẹ́ kó ya ìsọ àgùntàn, pé ọmọ tí
erin bá bí erin náà ni yóò jọ. Àtàmọ̀ bí òwe Yorùbá ni bí Yorùbá ọjọ́ kátí kọjọ́ kátí ó fẹsẹ̀ méjèèjì gan ẹja fún ilé ló ó kẹyọ kan. Àjànàkú òwe tó tún jọ má jànàkú. Àjànàkú ó fẹ́ pàkàṣọdé o. ẹ jẹ́ ràn yín lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe níwájú ẹ ti sọ ìtumọ̀ àjànàkú àbí kí wá ní ìtumọ̀ rẹ̀ tẹ̀sán wọ́n máa ní àjànàkú kọ́ wọ́n máa ní àjànàkú kọjá pé mo rí nǹkan fìrí tá a bá rí erin ká sọ pé ara erin àbí báwo ni kò dá yín lójú gan bẹ́ẹ̀ ni kò dá yín lójú nǹkan tẹ̀sán kò dá yín lójú. Àjànàkú ó kọjá pé mo rí nǹkan fìrí wípé erin ó tóbi wípé tó bá kọjá wájú èèyàn ní ìsìn ìdí sọ pé bóyá nǹkan yẹn kàn lọ fìrí lásán pé bóyá bí esin kan kọjá wájú èèyàn lè fiwé but àjànàkú ó tóbi débi pé èèyàn lè sọ pé bóyá yóò kọjá wájú èèyàn kéèyàn máa rí gẹ́gẹ́ bí. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí tá a bá rí erin ká sọ fún ààrẹ erin. mo fún yín ẹ mú béèrè mi. ó di méjì kan. ẹ mú béèrè mi kí ni ó di méjì tẹ̀ ń ká kíní bí ení èjì bí èjì. àbí o. tàǹgbà àbí bó lẹ sí máa ń sọ ìkéle o. béèrè kejì. ìbéèrè kejì lọ báyìí pé kí ni orúkọ oyè àwọn ọba aládé yìí. alákọ̀ọ́kọ́ Ẹ̀gbá ẹlẹ́ẹ̀kejì Ìjẹ̀ṣà ẹlẹ́ẹ̀kẹta Ọ̀fà. ọ̀fẹ́ ìbéèrè bẹ́ẹ̀ lè díẹ̀ o. lébi ibo. Ẹ̀gbá ok mo rántí Ẹ̀gbá yẹn. Ẹ̀gbá yẹn tí mo mọ̀ pé wọ́n mọ́ sábà pe Ẹ̀gbá lísàbí Ẹ̀gbá. lísàbí agbógan kálá. bẹ́ẹ̀ ni lísàbí Ẹ̀gbá. ẹlẹ́ẹ̀kejì kọ́ ohun mi rántí eré àgbéléwò kan tí ó lọ ní bóyá ọdún tó lọ yìí tí wọ́n ti ló jẹ́ kí n tètè rántí pé Ẹ̀gbá lísàbí Ẹ̀gbá. ó dá yín lójú. ó dá mi lójú ìyẹn dá mi lójú. ẹlẹ́ẹ̀kejì. tí Ọ̀fà. ok Ìjẹ̀ṣà. ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sí Ọ̀fà. ok Ọ̀fà. Ọ̀fà yẹn ó ní wọ́n ń pè ní ọlọ́fà mọ́jọ ọlọ́fà náà ni wọ́n dà pé wọ́n ń pè Ọ̀fà. tó dá yín lójú. ó dá mi lójú. Ìjẹ̀ṣà ńkọ́. Ìjẹ̀ṣà gbọ́dọ̀ ti rí àwọn ìbéèrè lẹ́nu bí Ìjẹ̀ṣà Òbòkun ilẹ̀ Ìjẹ̀ṣà ni mo gbọ́ tó máa ń pè ó dà pé Òbòkun ní ọba Ìjẹ̀ṣà àbí Òbòkun. ẹkùn náà rẹ̀. òkun náà Òbòkun. bẹ́ẹ̀ ni aláwọ̀ bákan náà ẹkùn náà ti Ẹ̀gbá náà ṣùgbọ́n ti Ọ̀fà ọlọ́fà Ẹ̀gbá Ẹ̀gbá Aláké ni ti Ẹ̀gbá tí Ìjẹ̀ṣà Ọ̀wá Òbòkun mo gbà. ẹ lóbòkun. ní Òbòkun ó wà nú ẹ. Òbòkun ó wà bẹ́ẹ̀ ẹkùn náà rẹ̀ Ọ̀wá Òbòkun ẹkùn náà rẹ̀ ẹ mú béèrè mi. gbogbo àwọn ìbéèrè yìí gan ojú wa ó ṣe bákan. a wà pẹ̀lú yín. ìbéèrè kelo lélẹ̀. ìpele tí ẹ dé iléeṣẹ́ kan bẹ Ferrasius Pay ni. ìbéèrè kejì. ibẹ̀ ni wọ́n ti ń ta dátà alálòpẹ́ pẹ̀lú káàdì pẹ̀lú owó tí kò ń pa. tí ẹ bá láǹfààní láti gba ìbéèrè méjì tó kù yìí àlejò wa wọ́n ní ká fún yín ní káàdì àpò 2.5 ká fún yín ìyẹn tẹ́ bá gba ìbéèrè tó kù nìyẹn o. wọ́n ṣe o. àlejò wa ìbéèrè kí ló lè mú.
ìbéèrè kejì kan ìbéèrè kejì kẹjọ kẹjọ ni. ọlọ báyìí wípé òrìṣà kékeré àkúnlẹ̀bọ kí ni àlọ́ o òrìṣà kékeré àkúnlẹ̀bọ kí ni. òrìṣà kékeré àkúnlẹ̀bọ tí mo mọ̀ pé ìyá ẹni ní ìyá ni wọ́n máa ń pè ní òrìṣà kékeré àkúnlẹ̀bọ ìyá ẹni. ẹ wò dáadáa. tàbí ká sọ pé àwọn òbí ẹni. àlọ́ o ìyá lèmi mọ̀ tí wọ́n máa ń pè bẹ́ẹ̀ ní òrìṣà kékeré àkúnlẹ̀bọ. òrìṣà kékeré àkúnlẹ̀bọ tó dá yín lójú. tó dá mi lójú. tìdítìdí ẹni kún mo fi ra yín ní mo rẹpẹtẹ. èmi náà fi lẹ́yìn lójú. àlejò wa ẹkùn náà ìbéèrè yìí lẹ́ẹ̀kan sí i tí wọn àlọ́ àpamọ̀ tí a fi síta ìyẹn òrìṣà kékeré àkúnlẹ̀bọ àwọn obìnrin ò ní wọ́n sábà máa ń ṣe àwọn ni ẹ rí bí obìnrin bá wà ní ayé ìgbà wọn ọlọ́ọ̀lọ́ta torí ọlọ́ọ̀lọ́ta ní dáhùn rẹ̀ ẹ rí àwọn obìnrin ni wọ́n máa ń kúnlẹ̀ bọ òòṣà wọn ẹ rí tí wọ́n bá ti fẹ́ lọ ta wọ́n ó kúnlẹ̀ wọ́n á máa lọ báyìí òrìṣà kékeré láyé àtijọ́ dísìn wọ́n sì ń ṣe. ayé ìsìn ayé ò fi bẹ́ẹ̀ fọwọ́ lọ àtàmú. àwọn èèyàn ń lo ẹkùnà rẹ̀ bá a mú béèrè mi ẹ wo jíìmù ó ti lọ láti ilẹ̀ tẹ́lẹ̀ káàdì ìpè náà tó ó ti forí sẹ́pọ́n báyìí káàdì ìpè tó forí sẹ́pọ́n. ìbéèrè tẹ́ mú yìí ìbéèrè kẹfà ni tó sì dá mi lójú pé ẹ gbọ́dọ̀ gbà àbẹ́ ti gbà gan ni. kí ni ọ̀rọ̀ Yorùbá fún wages? wages ò ní. ọ̀rọ̀ Yorùbá fún wages. wages ò ní Yorùbá ń pè ní bí owó ọ̀yà tí. bí owó ọ̀yà tá à ń san bóyá bí ọ̀sọ̀ọ̀sẹ̀ gẹ́gẹ́ bá a ti mọ̀ pé eléyìnbó ń pe nǹkan ní sálárì tó jẹ́ owó oṣù tí àwọn òṣìṣẹ́ máa ń gbà ṣùgbọ́n wages yẹn owó ọ̀sẹ̀ owó ọ̀yà tí wọ́n sọ fún yẹn lọ́sẹ̀ òun ni wọ́n ń pè ní wages. àlejò wa ẹ wo sí dáadáa kó tó di pé a sọ pé ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. bó ṣe rí náà ni. àánú mi ń ṣe yín àlejò wa tẹ́ ẹ mọ̀ pé ìbéèrè tó kẹ́yìn ó ní ìbéèrè. bẹ́ẹ̀ni. inú mi ó sì dùn pé kẹ́ ẹ gbà. bẹ́ẹ̀ni. àlejò wa ẹ ronú sí dáadáa kí ni ìtumọ̀ kí ni ọ̀rọ̀ Yorùbá fún wages? wages náà ni tó jẹ́ náà ni. ní tó jẹ́ nù ó dá yín lójú. ó dá mi lójú. kì í sóhun ẹ̀fọn náà rẹ̀ ohun tí Yorùbá ń pè ní ohun tí Yorùbá ń pè ní wages ìtumọ̀ rẹ̀ ní ohun tẹ́ ẹ sọ ẹgbà àlejò wa. àlejò wa gba ìbéèrè mẹ́ta àbí? bẹ́ẹ̀ni. ẹkùnà ìbéèrè méjì. ó sì ní láàánú. mo tún gbà dáadáa nínú ẹyọ kan tí mo sì gan. ewu lẹ́nu bẹ́ẹ̀. tẹ́ ẹ ti bí mi pé ọwá òbòkun mo sọ pé òbòkun mo dẹ̀ tún sọ ọlọ́fà. bẹ́ẹ̀ni. àrí tìlọ́fà. kẹ́kẹ́ fún mi ní áàpù àrí ìlàjì. ó ti dá àlejò wa ẹkùnà rẹ̀ àdúpẹ́ láti lè ṣe ATM Media TV wọ́n ní ká fún yín ní ẹ̀bùn ràbàtà wípé ẹ wá láti wá kópa lórí ètò wa ààfin ìjìnlẹ̀ níbi tá a ti ń sọ ìjìnlẹ̀ Yorùbá wọ́n ní ká fún yín ọ̀ṣẹ́ ni wọ́n ní ká bùn yín kẹ́ mọ́ gbé lọ. ẹ ṣé o. àlejò wa ǹjẹ́ ní ọ̀rọ̀ kan méní méjì tí ẹ fẹ́ bá àwọn ará ilé sọ nípa ètò tá a gbé sílẹ̀? ọ̀rọ̀ tí mo fẹ́ bá àwọn ará ilé sọ òun náà ni pé ẹ jẹ́ ká gbìyànjú láti máa gbé àṣà ilé wa ká gbìyànjú láti máa gbé àṣà ilé wa ká máa gbé ga láyìíkáyìí tá a bá ti wà ká dẹ̀ gbìyànjú láti máa kọ́ àwọn ọmọ wa ní tí wọ́n ń pè ní àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá gbogbo àwọn tó bá rọ̀ mọ́ ìtàn ilẹ̀ Yorùbá
gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé àwọn ìbéèrè tí wọ́n bí mí nìsín tó bá yẹ pé wọ́n ti fi ń kọ́ wa láti kékeré dáadáa bá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èyí tí mo kùnà níbẹ̀ mo lè má lè kùnà níbẹ̀. So gbogbo àwọn ọba aládé ilẹ̀ Yorùbá pátápátá ká jẹ́ káwọn ọmọ wa kán mọ̀ nípa wọn. So èyí yóò tún jẹ́ ìtẹ̀síwájú láti jẹ́ kí wọ́n mọ̀ nípa ilẹ̀ Yorùbá. So ìyẹn jẹ́ àmọ̀ràn tí mo ní fún àwọn òbí àti àwa tá a jẹ́ olùkọ́ náà ká gbìyànjú láti jẹ́ kí ó máa yé àwọn ọmọ tí à ń kọ́ dáadáa ìjìnlẹ̀ Yorùbá. ẹ ṣé gan ni àlejò wa ẹ̀yin olólùfẹ́ wa fún ẹ̀yin tó wù láti kópa lórí ètò yìí tàbí ẹ fẹ́ gbé polówó ọjà yẹn wá tàbí ẹ fẹ́ kọ́ ní mímọ̀ bí wọ́n ṣe ń ṣe content ìyẹn bóyá fún àwọn adẹ́rìnpòṣónú tàbí ẹni tí ó ní ọ̀rọ̀ láti nínú tó fẹ́ mọ bá àwọn ọmọ Nàìjíríà sọ tí kò mọ bí ó ṣe lè edit content ẹ̀ ẹ mọ̀ bọ̀ wá sórí ìkànnì wa ATM Media TV náà ni ẹ lè pè wá sórí 08058989933 bákan náà ẹ lè text wa ní WhatsApp ẹ sì tún lè kàn sí wa lórí ayélujára ìyẹn Facebook, YouTube, TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ at ATM Media TV ẹ̀yin olùfẹ́ wa a ó tún máa pàdé o ire. Galanta, 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 oh. Galanta, èrè ọmọdé. Galanta, èrè ọmọdé. Galanta, ìgbà tá ń